ọlọ́wọ́ ọ̀tún gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kánò tí ó tún jẹ́ igbákejì olùdíje fún ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú National Democratic Congress NDC sẹ́nitọ̀ Rabiu Musa Kwankwaso èèyàn Alhaji Buba Galadima ó ní à ń sọ nípa ẹ̀ o bàbá yìí ó máa ti tú àṣírí nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Haúsá lórí ọ̀rọ̀ ipò ààrẹ tí olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú National Democratic Congress NDC èèyàn ọ̀gbẹ́ni Peter Obi tó lè tí Buba Galadima tó sì ti jẹ́wọ́ wípé kò rọrùn lóòótọ́ o àwọn ń fojú winá wàhálà lórí ọ̀rọ̀ Peter Obi ní ilẹ̀ Haúsá ṣùgbọ́n ó ní bó ti wù kó rí bó ti wù kó mọ àwọn yóò padà borí ogun náà àwọn yóò sì kógojá lórí ọ̀rọ̀ Peter Gregory Obi. kì í ṣe ìròyìn mọ́ pé lẹ́yìn tí Peter Obi tóun àti sẹ́nitọ̀ Rabiu Musa Kwankwaso tí wọ́n jọ kúrò nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC nítorí rògbòdìyàn tó wà níbẹ̀ ìní wọ́n jọ lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú National Democratic Congress níbẹ̀ sì ni àwọn ìyẹn ni wọ́n ti fún Peter Obi ní tíkẹ́ẹ̀tì láìsí ẹni tí yóò bá dù ú tí Peter Obi náà tó sì tètè kéde sẹ́nitọ̀ Rabiu Musa Kwankwaso gẹ́gẹ́ bí igbákejì ẹ̀ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ìdí tí Peter Obi tó fi ṣe eléyìí ó ní pé ó kẹ́kọ̀ọ́ lára ètò ìdìbò ọdún 2023 nítorí pé pẹ̀lú bó ṣe ríbò dáadáa tó lápá gúúsù Nàìjíríà àti àárín gbùngbùn ilẹ̀ Haúsá ọ̀pọ̀ èèyàn ló gbàgbọ́ pé ilẹ̀ Haúsá ń bi táwọn mùsùlùmí pọ̀ sí jù èyí tí Peter Obi ò ti rí ìbò dáadáa inú kó bá tí wọ́n sì ń jẹ́ kó di mọ̀ pé ká ní ó mú ẹni tó lẹ́nu tó jẹ́ mùsùlùmí ní apá àbí tí àwọn mùsùlùmí pọ̀ sí ní ilẹ̀ Haúsá tó ṣe igbákejì ẹ̀ ọ̀rọ̀ kò bá yàtọ̀ ó ṣeéṣe kó di ààrẹ Nàìjíríà eléyìí ló jẹ́ kí Peter Obi kó tún ọ̀rọ̀ ṣe ní àsìkò yìí tó sì mú sẹ́nitọ̀ Rabiu Musa Kwankwaso tó gbajúmọ̀ púpọ̀ ní ìpínlẹ̀ Kánò àti ilẹ̀ Haúsá gẹ́gẹ́ bí igbákejì ẹ̀ lérò gbà pé yóò jẹ́ kí ó rí ìbò dáadáa ní ilẹ̀ Haúsá yóò sì jẹ́ kí ìbò tí òun rí kó tó ju tọdún 2023 kó tó jù lọ. ṣá o níṣẹ́ ní Buba Galadima tó jẹ́ ọlọ́wọ́ ọ̀tún Kwankwaso ló máa tú àṣírí nǹkan tí ojú wọn rí lórí ọ̀rọ̀ Peter Obi nílẹ̀ Haúsá nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe lórí tẹlifíṣàn Arise TV lọ́sẹ̀ tó kọjá. Buba Galadima jẹ́ kó di mímọ̀ wípé àwọn Haúsá pẹ̀lú báwọn ṣe fi Kwankwaso ṣe igbákejì Peter Obi tó ó ní wọn máa fẹ́ tẹ́wọ́ gba Peter Obi ó ní wọn máa fẹ́ dìbò fún un ó ní gbogbo ohun tí wọ́n sì ń rò ní ogun abẹ́lé tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́dún 1967 pàápàá èyí tí àwọn adarí Ìgbò tí wọ́n pa àwọn adarí ilẹ̀ Haúsá lọ́dún 1966 ìyẹn àwọn bíi Ahmadu Bello àti Tafawa Balewa ó lẹ́sìn eléyìí ni wọ́n fẹ́ máa gbà lára Peter Obi nítorí pé àwọn Haúsá wọn fẹ́ dáríjì àwọn ẹ̀yà Ìgbò ṣùgbọ́n Buba Galadima ní àwọn yóò padà borí ogun náà o àwọn yóò sì padà rí i dájú pé àwọn Haúsá dìbò fún Peter Obi nítorí pé kò mọ nǹkan kan nípa ogun abẹ́lé àti nǹkan tó ṣẹlẹ̀ sí bọ́n ṣe pa àwọn adarí àwọn nígbà tó sì kéré púpọ̀ ní ìgbà náà.